orúkọ mi ni ọmọbìnrin Ajesikemi olóògùn ọmọlára Ọlátúnṣe. gbogbo ẹni kẹ́ máa wò lẹ́wọ́. ìyé ṣágàsìkò yẹn ni ẹ ti mú ọjọ́ tí ẹ ti mú àkókò tẹ́fẹ́ ṣe ọdún yìí ṣùgbọ́n ọ̀rọ̀ náà ló ṣe bí ọ̀rọ̀ tí omi gbé bá ilé èkó léèrè fé báwo ni rírì ń gbà ẹ́ bó ló ṣe lára bó ló ṣe lọ́kàn yín. Kò ṣe bó bóyá bá mi nínú jẹ mọ́jì lóòótọ́ ṣe mọ̀ pé tí bàbá ṣẹlẹ̀ lójijì ó jẹ́ nǹkan tó sọ́dẹ̀ but at the end of the day mi ò àǹtẹ̀ torí pé mo mọ̀ nǹkan tí mo gbà and mo dẹ̀ mọ̀ wípé everything ó ṣẹlẹ̀ for a reason nígbà yẹn mo mọ̀ pé irúmọ̀lẹ́ fẹ́ gbé mi ga ni àwọn náà fẹ́ lọ́wọ́ ní ọlọ́dún máa rí ṣe tán láti tún gbé mi gòkè ju bí mo ṣe lérò lọ so mo ṣe kó rí ìgbà mi lára bákan torí pé mo mọ̀ nǹkan tí mo ń ṣe mo dẹ̀ mọ̀ nǹkan tí mo gbà mo dẹ̀ mọ̀ bí ọ̀nà tí mo gbà yẹn tó ń fẹ́ máa bá mi jà sí yẹn àbí tó fẹ́ máa gbóhun ti mi lé lórí mo mọ̀ bí ọ̀nà tó gbé mi ni so kò ní lè tọ́jú mi lọ́jọ́. ẹ fẹ́ ṣe ẹ ti ṣe àbí ẹ fẹ́ ṣe ẹ ti ṣe bó ṣe wá rí lè ní kárí pé bá ṣe ṣáájú àsìkò yìí ìjọ lè tún dùn jù báyìí lọ. Ó lè má dùn tó báyìí o ó lè má dùn tó báyìí torí pé pílánì tí mo ní tẹ́lẹ̀ mo ṣe bọ́ gùn tó báyìí kákọ̀ ọ̀rá ṣe ní físílítì wa nínú ilé wa ní ṣùgbọ́n nígbà tí inú mọ̀lẹ́ ti rí pé kò ṣe bá àwọn òṣè pátì kọrọ̀ àwọn náà wá gbéra wọn jáde Olódùmarè fúnra rẹ̀ ló pọ́ lóko so tó fi pé onínúure ẹnìkan tí inú mọ̀lẹ́ máa ṣàánú tó máa gbé lọ́wọ́ sókè tí ò ní tẹ́ ló pe òṣùpá fún wa yàtọ̀ sí yẹn dẹ̀rẹ̀ àwọn èèyàn tún dìde oríṣiríṣi àwọn èèyàn tún dìde tí wọ́n tún ṣe ìrànlọ́wọ́ pé àníṣe àgbọ́dọ̀ ṣe ni so a fi eléyìí sọ wípé inú mọ̀lẹ́ ṣe Olódùmarè ṣe olókun ṣe wọn ajé ṣe so àti ṣe ó lè yẹ wa tó pẹ́ fẹ́lẹ́ jù. ẹjọ́ báwo lẹ ṣe fi ìbàdàn gbógun yẹn dé nílọrin báwo. Well ní bí adébí the first week tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ mo feel bad but nígbà tí gradually bí story ṣe unfold mo padà realize pé Olódùmarè fẹ́ kí n rí àwọn àṣírí kan tí mi ò mọ̀ tẹ́lẹ̀ ni because so many things ni mi ò mọ̀ tẹ́lẹ̀ nípa ìlú Ìlọrin ọ̀ àwọn èèyàn tó wà nínú ẹ̀ ọ̀ àwọn èèyàn kan so mo believe pé Olódùmarè kan fẹ́ la ojú mi sí àwọn kankan láti rí ni so nǹkan tí mo confuse nìyẹn pé there is a lesson to learn nínú gbogbo ọ̀rọ̀ yẹn kò ń ṣe ń pé ariwo yẹn ni mo wo ẹ̀kọ́ tí mo rí mú jáde nínú ẹ̀ so bó ṣe jẹ́. ọmọ ẹ̀gbá ní ẹ lọ sí Ìlọrin ẹ̀tẹ̀ ló ń bẹ̀ ẹ̀ tó lóbi ọdún mélòó kan tí ayé ti mọ̀ ní dáadáa ní ṣókí irú ìlú wo kan ìlú Ìlọrin. Well to me if I will be sincere nítorí pé òtítọ́ ló dáa Ìlọrin is a very peaceful place ìlú tó yẹ pé tí wọ́n máa gbé àlàáfíà wà ń bẹ̀ ni ṣùgbọ́n ṣe mọ̀ pé kò sí bá a ṣe lè sọ wípé ìlú máa dáa tó àwọn alákatakí tí àwọn èèyàn burúkú gbọ́dọ̀ wà nínú ẹ̀ àwọn at least gbogbo nǹkan tó ṣe kò ṣe everybody ló sọ̀kan tí so ti a ní àwọn kan tó yẹ pé ayé wọn ti bàjẹ́ tí yẹ pé àwọn kan fẹ́ ba ọjọ́ fẹ́ dogun lẹ̀ ní nǹkan tí mo feel nìyẹn o pé àwọn yẹn wọ́n kàn fẹ́ ba ìlú jẹ́ mọ́ onílù lórí ni tó jẹ́ pé bí ogun ìlú náà ń lù ṣùgbọ́n naturally Ìlọrin is a peaceful place o torí mi ò mọ̀ bá ṣe yànṣẹ́ ń parọ́. nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ oríṣiríṣi là ń gbọ́ ẹlòmí pé ní Ọ̀ṣun ẹlòmí pé ní Odò ẹlòmí pé ní Ìwó gangan ní Ọmọlọ́lá Ọlátúnjí ṣe gan. Ológun àti ajérò ìṣàmì òun ni mo fi jẹ́ èyí Ajesikemi ológun àmọ́ pẹ̀lú ẹ̀ náà gbogbo orúmọlẹ̀ náà ni nítorí pé oníṣẹ̀ṣe ni mí bí mo ṣẹ̀lẹ̀ jẹ́ oníṣẹ̀ṣe yẹn gbogbo orúmọlẹ̀ ni mo gbà fún kò sẹ́yìn tí mo lè fi pè mí náà bẹ́ ṣùgbọ́n basically ológun Ajé Kristi sí ni mí. tóró tá a gbọ́ ní wọ́n ní pé ẹ fẹ́ lọ bọ odò Ọ̀ṣun kan ni Ìlọrin òsì nígbà kéèyàn ká jáde nínú gbòòrò ní òkè Áńdì kó lọ fẹ́ lọ bọ̀ Ọ̀ṣun. kò bọ́ síbù kéèyàn jáde ẹ̀wọ̀n fẹ́ mo sọ̀rọ̀ yìí tó yẹ pé àwọn akẹgbẹ́ wa kan tó fẹ́ máa castigate mi lórí ẹ̀ pé Muslim society ni a wà èmi ò kì í ṣe àdàlúrú I know pé Muslim society ni látijọ́ tí ó dẹ̀ ti wà ní Muslim society yẹn kálukú ló mọ ọgbọ́n tó ń dá sí ọ̀rọ̀ ilé ayé ara ẹ̀ wọn ò lè sọ wípé kò sáà fàtò ṣẹṣẹṣẹ àfi tá a bá fẹ́ parọ́ tá a bá fẹ́ bò mọ́lẹ̀ so oníṣẹ̀ṣẹ̀ dẹ̀ ti wà nínú Ìlọrin tí wọ́n ń ṣe kan wọn peacefully ṣùgbọ́n lẹ́nu mo ṣe sọ àwọn kan wà tó yẹ pé ajogun ibi ni wọ́n àwọn dàlúrú bàlújẹ́
so nǹkan tẹ́mi torí kò sí odò tí mo fẹ́ bọ̀ mi ò kọ́dà mi ò rò pé nìkan lè sọ pé òun ní mi lódò òní mo fẹ́ ṣọdún tí mo ṣe gbogbo tí mo fẹ́ bọ̀ inú ilé mi náà ni kò sí nǹkan tó kan anybody ń bẹ̀ bí èmi rí bí pàṣẹ bá ṣàyànjú àbí wàhálà kéèyàn kan máa wá wàhálà ni gbogbo èyí tí mo ní mo gba àwọn mo fẹ́ ṣe ìyẹn is just this kind of get together ni mo fẹ́ ṣe kí n ẹ wá jẹun ẹ wá mú mi. bẹ́ẹ̀ ni mo kọ́ ni pé mo máa bọ́ sí pípẹ́ náà mi ò rí àwọn èèyàn blame mi mọ̀ pé lẹ́nu bá rẹ̀ ló ṣiṣẹ́. So going forward ma ẹ ti ṣọdún báyìí sí ayé ti gbọ́ ọ̀run ti mọ̀ kí ní káyọ̀ máa retí lọ́wọ́ ìyá Ajesikemi ọmọ rárá. Well, they should expect a better me. Come and retí the better me. Come and retí Ajesikemi rebranded. Nítorí pé látọjọ́ kọjọ́ lèmi ti jẹ́ oníṣẹ̀ṣe tó jẹ́ wípé mo wà branded náà tẹ́lẹ̀ náà. Because mo máa ń sọ kò nípa tá a bá yọ ní ṣe àbí tí o gbẹ ní jìgbèrè kẹtọ́ wá sọ pé oníṣẹ̀ṣe ní kan tó ń fà á tí àwọn èèyàn ẹlẹ́sìn kejì fi ń wùwà níwọ̀n bíi pé àmọ́ nǹkan tá à ń ṣe nìyẹn nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọn apply civilization sí ẹ wo Islam nígbà tó kó wà ní ìgbà kan níbi àbíní ẹjọ́ pé 200 years ìwé tó ṣe ń practice ẹ̀ kan ní mo ṣe ń ṣe mọ́ ní civilization ti bá at least mo ní picture Kaaba bó ṣe rí nígbà kan rí civilization ti dé bá ọ̀làjú dé bá so àwọn èèyàn wa ò wọ́n wẹ́ àti ńlẹ́dì ní ìsìn àwọn náà ti rí wípé so tó máa ń retí ìyájẹ́ tó jí kiri nìkan máa retí ìyájẹ́ ọ̀tún ìyájẹ́ aláàánú ìyájẹ́ tó jẹ́ wípé humanity comes first before religion and I will always be like that no matter ṣe mo dẹ̀bọ̀ pé tí a bá ń ṣe dáadáa tí ó bá kù díẹ̀ díẹ̀ mo lórí wájú ìṣòkòtò ọ̀nà náà máa ṣiṣẹ́ ìmọ́lẹ̀. Ṣọlá kò tán gbogbo àbákọ́ mọ́ṣáláṣí abẹ́sẹ̀gìrì kan ẹ̀dáwọ̀ ẹ̀dùn náà ni nígbà tí wàá lálẹ́ àbẹ́sẹ̀ tẹ̀síwájú. Èmi kọ́ ni mò ń kọ́ mọ́ṣáláṣí ṣe rí ẹni tó ní mọ́sí tó ń kọ́ mọ́ṣáláṣí yẹn èèyàn mi ni ìlú èyìnbó ló wà ó kàn trust mi ni ṣe ẹ̀dẹ̀ mọ̀ pé kéèyàn tó gbé level of trust ẹni tí mo sọ ẹ tó ń lò jáàmù ni o.